lórí obìnrin ní ọdún kan báyìí kí n tó má rì mo ní ọmọ kan tí mo fẹ́ ní odò ń gbà yẹn tó bá wá sílé mi bí ó máa wọlé kọ́kọ́rọ́ ilé wà lọ́wọ́ ẹ̀ kọ́kọ́rọ́ flat wà lọ́wọ́ ẹ̀ everything. Then there was a certain year December period mo ní láti travel lọ sí odò náà pé kéèmí náà lọ bá àbúrò ẹ̀ ló wà ń bẹ̀ ó ti lọ church kí n tó délé kí n tó dé ọ̀hún wọ́n kàn wá sọ fún mi pé ẹ̀gbọ́n yín dà wọ́n ló ti lọ fún church happy new year. It's okay màá dúró mo wá fẹ́ wọ bedroom ẹ̀ lọ. Olúwa kan tí mo wá jẹ lélẹ̀ má jẹ. Wá wò títí wẹ́ mo ti gbà fọlọ́ mo bá jókòó ó kàn wá sọ fún mi pé balo báwo ó dàbẹ́ ni tó rí ẹ ò pè ṣá mo ní kí ló dé mo ní kí mo ṣe wá lọ́jọ́ sí nìyẹn kí mo kọ́ lẹ́tà sí ẹ pé o mọ èèyàn mo ṣe gbogbo ẹbí tó lóyún ṣé ìyẹn ló wá fẹ́ máa fi ṣe ìjà. Oh by the way kó tó ti ṣọ́ọ̀ṣì dé mo ti jókòó sórí chair mo ti lálàá pé ó wọlé àjà ó fa gbogbo aṣọ mi ya kó tó di pé ó dé mo wá pé àbúrò ẹ pé jọ bá mi gbé portfolio sínú yàrá ẹ ó ní kí ló dé mo ní mo lálàá pé ẹgbẹ́ èdè ó bá mi jà ó fa gbogbo aṣọ mi ya sódà tó bá ti fa aṣọ mi ya báyìí màá lè wọ ilé ní àárọ̀ la. Ọmọ yẹn ní láéláéláé ó ṣe lè faṣọ yín ya nígbà tí ì ṣe pé ó ya wèrè pa ṣàjẹ́ká wò bẹ́ẹ̀ àtòdé lóòótọ́ ó bá wọnú yàrá ló change ó kàn dédé ló kò wá mú kọ́kọ́rọ́ flat tá a gbé nìbàdàn ó kàn lẹ́ mọ́ mi láyà gbà ní kí n gba kọ́kọ́rọ́ òṣì ẹ kí n lọ ilé mi ní kọ́kọ́rọ́ òṣì ó wá fọwọ́ fà mọ́ra wá ṣé kìí ṣe pé o ṣe oògùn lò ṣé ilé tán ní kó mú ló fi wẹ̀ ni àbí ilé tán ní kó wẹ̀ òun ló mú the next thing tó máa ṣe ó kàn ju ìgbà tí sí mi ni ìgbàjú tó fún mi bẹ́ẹ̀ lẹ́yìn nígbà tó mo fọwọ́ mi fálábàgọ̀ èmi náà ju tèmi sí padà ó kàn mú gbogbo aṣọ mi ó kàn yá kan lẹ̀ àbúrò ẹ wá sá jáde nínú ilé pé yéé sísá mi ti ṣe mistake o wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ o pé àwọn lálàá o pé báwo làlá ṣe ń yára ṣe bẹ́ẹ̀ yẹ yéé bẹ́ẹ̀ náà ni Jagunlabi máa friend tó gbé sínú yàrá bó ṣe wá bá wa ní sitting room yẹn. Why are you fighting your sister, your brother now? You told me that your brother come and ask money from you. Why I told you don't fight your brother. Mo ní láti reply mo ní. Don't marry my sister. She's too aggressive. That is how you used to do. Whenever I come here to visit her to do anything with her to discuss important matter, she be furious. Very aggressive. You don't marry her. My wife said, don't be alone. The next thing tó obìnrin yẹn máa ṣe lady yẹn ó wá dojú bo kìíní ó rò pé bóyá mo máa expose òun pé mo máa tú àṣírí òun ni mo lè rọra kọ́ bàtẹ̀ yẹn early in the morning rọra mú paste mo fọ ẹnu mi mo wọ bathroom mo wẹ̀ mo bá gbé aṣọ mi mo ṣe ya padà sí station tèmi nìyẹn.